Ẹ káàárọ̀ ẹ̀yin tèmi. Ṣẹ́rí ní àárọ̀ yìí, múvì Òǹtẹ̀ la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Òǹtẹ̀ tí Àníkẹ́ Àmì ṣe. Ṣé gbogbo yín rántí múvì Òǹtẹ̀ part 1 tí ìyá láńlèdì yẹn tí wàhálà wọn ti pọ̀ jù? Tó jẹ́ pé ẹni tó bá gba ilé wọn báyìí, àwọn ẹni ò lè kó kúrò àfi tán bá mú èèyàn wá síbẹ̀. Wọn ò lè, àwọn méjì tí wọ́n pọ̀pọ àti ìyàwó ni wọ́n, àwọn méjì ò lè jọ jáde papọ̀ lẹ́ẹ̀kan náà. Èèyàn kan máa jáde, èèyàn kan máa kúrò nílé ni. Tó bá di pé àjálù oríṣiríṣi wá ń jálù wọ́n nínú ilé yẹn. Tó jẹ́ pé òru báyìí tán bá jí lóru báyìí, oríṣiríṣi voice náà máa gbọ́ nínú ilé tó jẹ́ pé wọn ò lè sọ̀rọ̀ síra wọn, neighbor ò lè sọ̀rọ̀ síra wọn, neighbor wọn ò lè kíra wọn nínú ilé yẹn. Tí ìyá láńlèdì yẹn fi wá sọ pé tó fi wá ń give excuse wípé torí pé òun tó ń give one or two excuses pé torí bẹ́ẹ̀ lòun ṣe ń ṣèkà. So part 2 ẹ̀ ti jáde báyìí o. Òǹtẹ̀ chapter 2 náà pè. Ó ti wà lórí Àníkẹ́ Àmì TV bye. Òǹtẹ̀ chapter 2 ni wọ́n pè. So ẹ lọ sórí Àníkẹ́ Àmì TV kẹ́ lọ wo Òǹtẹ̀ chapter 2. Part 2 ẹ̀ ti jáde. Ẹ jẹ́ ká lọ wo ìgbẹ̀yìn ìyá yẹn. Ẹ jẹ́ ká lọ wo bí life ìyá yẹn ṣe gbẹ̀yìn sí. Torí níṣe ló ń ba ayé àwọn tenant ẹ̀ jẹ́. Any tenant tó bá ti lè gbalé yẹn báyìí wàhálà ló gbà. Ọlọ́run ní jẹ́ á ṣílé gbà o. Téèyàn bá tún fẹ́ gbalé nísìnyí kó tún máa béèrè dáadáa o. Tá bá fẹ́ gbalé ẹjẹ́ á máa béèrè dáadáa o. Ọlọ́run ní jẹ́ á ṣílé gbà o. Ọlọ́run ní jẹ́ á ṣílé gbà o. Ẹ wo ẹ̀kọ́ tó pọ̀ ló wà nínú múvì yìí. Part 2 ẹ̀ ti jáde. Ó wà lórí Àníkẹ́ Àmì TV. Kẹ́ ẹ lọ wò ó. Kẹ́ ẹ wá drop review yín under comment section yìí. Ẹ ṣé gan ni. Ẹ bá wa like, ẹ bá wa comment, kẹ́ ẹ tún bá wa follow. Ká lè máa fún yín ní more review nípa àwọn múvì tó bá ti ń jáde. Orí